Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. مولانا الشيخ آدم رضي الله تعالى عنه. ẹ jẹ́ n fi wọ́n ṣàpèjúwe àwa la tara wa lọ́pọ̀ àwa la mọ ìyà Al-Qur'ani tí ń bẹ lọ́wọ́ wa àwa sọ̀rọ̀ àwa kalẹ̀ làwọn tí wọ́n kì í ṣẹlẹ̀ Al-Qur'ani lẹ́ni tí ò sí Al-Qur'ani lára rẹ̀ lẹ́ni tí ò mọ ìyà Al-Qur'ani fi ń gbé wa sálẹ̀. Allah. àdúró bó ti jẹ́ ká dúró. ẹ wọ àwọn olówó tòní ẹ wò ṣe sí wọn pẹ̀lú àwọn àfa òde òní. ẹ wo àwọn olówó tàná ẹ wò ṣe sí wọn pẹ̀lú àwọn àfa àtàná. bàbá mọ gbogbo èèyàn àmọ́ MKO Abíọ́lá. gbogbo àwọn tí wọ́n ń ṣe yẹn ń ga pẹ̀lú owó lónìí táwọn ń torí owó tí wọ́n ń wú àwọn àfa àmọ́lẹ̀ níbo ni wọ́n wà níjọ́ tábíọ́lá náwó. bábíọ́lá ti ní owó rẹ̀ tó kò mọ̀ fi dọ́kàn tàbùkù Mawlana Sheikh Adam. رضي الله تعالى عنه. bábíọ́lá ti ní owó tó ń tòun tó ní ó gbàgbé àfa ni Mawlana Sheikh Adam. رضي الله تعالى عنه. kí ló jẹ́ orí bẹ́ẹ̀ àwọn bàbá yẹn wọ́n gba tító pẹ̀lú tí wọ́n ní ní o. Mawlana Sheikh Adam tó jásí pé owó tó ń gbé wá fún wọn gan ó tún máa bẹ̀ wọ́n ká tó gbà lọ́wọ́ rẹ ni. قناة بالقوت من زماني. àwọn bàbá yẹn ni wọ́n ní orí yẹn. وصنت نفسي عن الأواني. àwọn àlù yẹn ni wọ́n fi ń kàn wáyé o. وصنت نفسي عن الأواني. ìtumọ̀ àwọn àlù táwọn bàbá sá fún lánàá àwọn àlù yẹn náà ní ìtumọ̀ ẹ wá galu síbí. وصنت نفسي عن الأواني. ẹni tó sọ pé àwọn àfa wa galu kalẹ̀ ó mọ àwọn tó lọ́rọ̀ o. وصنت نفسي عن الأواني. ó mọ àwọn tí ń ta sí o. وصنت نفسي عن الأواني. àwọn tó sì lọ́rọ̀ náà mara wọn. وصنت نفسي عن الأواني. ẹwùjọ tí Sufyanu Thauri dídí pariwo pé afẹ́. هذا زمان السكوت وملازمة البيوت. àsìkò táwa yìí mulazamatu li buyuti gbogbo òde náà kọ́ lọ́mọ lọ. ملازمة البيوت. kíní àná àwọn olóde máa ń dúró de àwọn àfáà ni pé à ń retí káwọn àfáà ó dé ká tó mọ bẹ́tò lọ. الله. ìjókòó ti wá kún wọ́n tún ránṣẹ́ sí àwọn bàbá yẹn wọ́n tún máa sọ pé àwọn ń ṣe ìbádà lọ́wọ́ báwọn bá parí àwọn yọjú sí i wọ́n ti jòkó tí wọ́n fi dé. ملازمة البيوت. lónìí táwọn ń bẹ̀ yìí àwọn àfáà ni wọ́n tún bá àwọn lóde tó àga. وملازمة البيوت. àfáà ti dé jòkó kèé séèyàn yóò tún máa sọ fáwọn ọmọ kéwù rẹ̀ pé ẹja bá wọn tó àga yìí kó lè yá. وملازمة البيوت. ẹ ti tara yín lọ́pọ̀. ملازمة البيوت. mulazamatu li buyuti ẹ bá a débi pé kí wọ́n máa rò pé ṣé wọ́n wá àbí wọn ní wá. ملازمة البيوت. ẹ̀yin náà fìdí mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá lọ bí ìkómọ ẹ̀ ní jẹun bẹ́ẹ̀ bá lọ bí òkú ẹ̀ ní jẹun bí ẹ̀ bá lọ bí ìyàwó ẹ̀ ní jẹun ọ̀rọ̀ wá di pé wọ́n wá galu síbí. الله. nígbà tó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí àwọn gbogbo wa ti ya tójú bọlé lánàá àwọn olówó tàná wọ́n ń wá àwọn àfáà tàná lọ lẹ́nu.
kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí o àwa là ń kanlẹ̀kùn mọ́ wọn lórí ló jẹ́ kíkí máa wa iyì wa àpọ́nlé wa pàtàkì wa kó máa dínkù lọ́dọ̀ wọn. ìzá malifakiru bíbá bìlìgẹ̀dì. ká tó máa sọ̀rọ̀ sí arákùnrin tó ní wọ́n ganu sí yìí ẹ jẹ́ àkọ́kọ́ pera wa ṣàkíyèsí àwọn àáfàá àti àpọ́nlé Al-Qur'ani. ìzá malifakiru bíbá bìlìgẹ̀dì. ìmáàmù mọ́ṣáláṣí o tún wọ́n bá ṣe àmàlù kọ́mítì fún mọ́tò. ìzá malifakiru bíbá bìlìgẹ̀dì. ọ̀pọ̀ni ìzá malifakiru bíbá bìlìgẹ̀dì. bíbá bìlìgẹ̀dì. bàbá bá àfa àgbà kan. ìzá malifakiru. bàbá bá onímọ̀ kan. bíbá bìlìgẹ̀dì. àwọn bá lẹ́nu ọ̀nà ilé olówó. fàbí sálíkẹ̀dì. àwọn fọ́balẹ̀ àwọn bá nínú lẹ́nu géètì olówó. bíbá bìlìgẹ̀dì. ìwà ń tẹ̀lé yìí. bíbá bìlìgẹ̀dì. ìwà ń kan géètì. fàbí sálíkẹ̀dì. wàbí sálífàkì. ó wá wà ń bẹ̀ títí fa kò sì jáde sí. ajá wa ń gbó. ó sì di láti nílé pé tó àfáà yẹn ló tún dé yẹn ó ti rí kámẹ́rà ti gbé jáde pé ìmáàmù ń bẹ lẹ́nu géètì. fàbí sálíkẹ̀dì. fàbí sálíkẹ̀dì. wàbí sálífàkì. àtàwọn yóò mọ iye rẹ̀ tí lọ́ọ́ dúró sẹ́nu géètì tí wọ́n ń kan géètì táwọn fi ń ṣe fáàrí táwọn ń lálàsí rẹ̀ àti wo lówó tí wọn náà mọ iye àfà tó ń lálàsí rẹ̀ tó ń ti kọ́ ara aláwọ̀ ní ẹ̀yìn méjèèjì. fàbí sálíkẹ̀dì. wàbí sálífàkì. ó di ẹ̀mí ìlú tẹ́ ẹ ní mọ̀kúlánà Sheikh Adam Allah. tán kárí káàkiri èrò àwọn olówó yìí kì. fàbí sálíkẹ̀dì. kódà ọwọ́ bẹ́ẹ̀ náà ni bàbá wa mùdíwùn lè mọ́ríkàsì mú. wàbí sálífàkì. bóòlù ti tó kí ló fẹ́ gbé fún wọn. aláàtí tara wa lọ́pọ̀ lẹ́nu wọ́n fi gbà pé wọ́n ń ganu sí. ìzá màlìkẹ́dì bíbá bìlìfàkì. àmọ́ wọn olówó ọlọ́lá àwa bá ọlọ́dún àfà. ìzá màlìkẹ́dì. náà bàbá yẹn ní ṣe fàárí ni. pírẹsidẹ́ǹtì ṣe kó lọ́dọ̀ mi sí. gọ́fúnà ṣe kó lọ́dọ̀ mi ní. ìzá màlìkẹ́dì. sẹ́nitọ̀ ṣe jáde lọ́dọ̀ mi ní. bíbá bìlìfàkì. àwọn bá olówó kan lọ́dún àfà tó jókòó lé àfà àbá bá lẹ́nu géètì àfà. fani màlìkẹ́dì wà ní màlìfàkì. ọ̀la nígbà tẹ̀ tí ń gbóyè ọ̀dọ́ wa tẹ̀ lọ lè kí wọn nígbà wo làwọn náà wá kiri sílé. fani màlìkẹ́dì. wọ́n dàlà olówó tó mọ ìyá àfà. fani màlìfàkì. ṣàkóso gudu olówó tó mọ pàtàkì àfà. fani màlìkẹ́dì wà ní màlìfàkì. àfi ká pera wa ṣàkíyèsí. ẹ̀wọ̀n kan wí. àwọn àfà lákọ́kọ́ lọ ọ̀rọ̀ ẹ má jẹ́ àmọ́ rìnrìn ìdọ̀tí. ìgbà tí ya Alhaji Wasiu Ayinde yìí kú. bá a bá sì wò bí èèyàn bá kú kò dìgbà tó bá pe ẹni Ọlọ́run tóun náà lẹ́mìí lọ́rùn kó tó lọ bẹ. àwọn èèyàn máa ń ganú síbi òkú náà ni. ìyá èèyàn kú òun á retí kọ́sẹ̀ máa pè ọ́ wá bá ọ kẹ́dùn ni. kò wá mílì kí èèyàn máa tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀. àmọ́ bá a bá fẹ́ràn arákùnrin Alhaji Wasiu K1 the ultimate bí wọ́n ti ga yẹn gbogbo ẹni tí ò bá fẹ́ kí wọ́n wálẹ̀ èyí tí wọ́n ṣe yìí èyí tẹ́mi kọ́kọ́ júlẹ̀ lánàá ní wákà yẹn àwọn kan fi para wa sákèsí pé wà á ń sírí àṣírá tẹ́kàlà ákàrà bí. الأقربين kí àwọn àfa àkọ́kọ́ bára wa sọ̀rọ̀. أنذر عشيرتك الأقربين ibi ìkómọ tí ò kàn ọ́ má lọ bẹ. أنذر عشيرتك الأقربين ibi ìyàwó tí wọ́n gbé ọ sí kí ló wọ́n mẹ́. أنذر عشيرتك الأقربين ẹbí ò tún wá múra ju àfa àgbà nínú kó la. أنذر عشيرتك الأقربين báwa ti ń jọ Ọlọ́run lára rẹ wọ́n ní o ṣe nábà náà ó tún wá dúró bèrè gbogbo owó tá a pa jẹ́. أنذر عشيرتك الأقربين bàbá ti sọ fúnra wa a wàá fi àbọ̀ sórí ti Alhaji Wasiu Ayinde yìí rẹ̀. èyí tó wá jọni lójú jù
Mufti Diyar. أدام الله حياته. Bàbá Mọ̀bùlánà Sheikh Suleiman. أدام الله حياته. Ẹ wo bí tí ọ̀rọ̀ wa parí sí. Àwọn wá wò pé tọ̀, èmi ò sínú àwọn tó wá Ganusi. Mufti ti kọjá ẹni tí wọ́n sọ pé wá Ganusi nǹkan òun náà jẹ́ sọ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n lọ bí fìdáwò kọ́, àwọn tí àwọn lọ lè jòkó lẹ́lẹ́ ni, ó jẹ́ kí bàbá yìí wá rò dáadáa pé báwọn kan bá tiẹ̀ wá tí wọ́n wá Ganusi bí wọ́n bá wà ókè níwọ̀n nídélé rẹ̀. إذا أراد الله إلى كنملة. Kíkẹ́ wa tiẹ̀ wá wò ó pé tọ̀ àwọn èrò ọlọ́wọ́ ọba kan ni wọ́n jòkó yìí. Tó bá tiẹ̀ wá jọ pé tí wọ́n jẹ ni wọ́n wá, ó ṣe fún wọn ní nǹkan yẹn kó tó wá fi tọrọ ìkẹ́ ìgẹ̀ fún ìyá tó bí ọ. أنبت له جناحين. Ìdá àmà sọ fún wọn ní pé ibi tẹ́ ẹ yíwọ́ sí yẹn. Tá bá ti mú yàn kọlu bẹ̀yẹn, bó ń tọ̀ wọn ò bá tètè ṣàtúnṣe ìbọ̀ wálẹ̀ nù o. إذا أراد الله إلى كنملة أنبت له جناحين. Àwọn òfin lòun kẹ wálé. Àwọn ní kẹ wá foríjì pé ó dà yín àfà. Tó bá gbọ́rọ̀ tí mo sọ yìí bá dùn yìí. Mi ò mí ni ẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ ẹ má bínú. Ẹ tún wá láyàláyà ẹni kò sí reason tẹ́ fi sọ pé kẹ́nìkan má bínú. أنبت له جناحين. Bóyá kò tí ì yé yín dáadáa. Bàbá wa Mufti الله حياته. tí wọ́n ní ẹ wá foríjì wọ́n fẹ́ bọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kalẹ̀ lọ́rùn yìí. Torí wọ́n mọ kí ni ó lè jẹ́ ìgbẹ̀yìn tẹ́ ṣe yìí. Kágbà táwọn nǹkan wá ganú lẹ̀ kò sí ẹ̀dá láyé yìí ó máa kú ònípò kan bọ́ sípò mí ni o. Ìwọ àfà tọ́lọ́hun ti yọ ọ́ kò nínú àwọn tí wọ́n ń ganú lẹ̀ ó máa dúpẹ́ fọ́lọ́hun ni.